amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ni ṣó ń dùn ẹ̀yin tí ẹ pé nàìjíríà ni ẹ ti wà lórí Star Times lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo nílọrin káàkiri akínyín akúùlú wa ó dùn ká má sọ mí ló wà pẹ̀lú wa ẹ̀yin tí ẹ pé orí ẹ̀rọ ayélujára ni káàkiri àgbáńlá ayé lamẹ́ríkà ní United Kingdom ní Canada káàkiri akínyín ṣàlàáfíà náà ni kò ní bàjẹ́ lágbára gbogbo alámarí kó èrò òkú lamakode lágbára Ọlọ́run èjìrẹ́ náà ni a tún ti dé sórí amóhùnmáwòrán yín àmọ́ ètò ìní ó fẹ́ yàtọ̀ díẹ̀ torí pé mo wà pẹ̀lú àwọn màmá mi ń bí lẹ́nìí fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ jẹ́ àgbà láfẹ́ yẹ kẹ́ ti mọ̀ wọn ìyá tí mo wà pẹ̀lú yìí àmẹ́yìn tẹ́ ń bá mọ̀ wọ́n náà ẹ mọ̀ wọ́n lẹ́kùnrẹ́rẹ́ ilé bàbá wa láwà àgbà ọ̀jẹ̀ legendary tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ kí Ọlọ́run bá mi fọ̀run kẹ́wọn kó bá mi tán sáfẹ́ rẹ̀ Dr. Lagundoye ilé bàbá láwà lẹ́nìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé lóòótọ́ ó tójọ́ mẹ́ta tí bàbá ti fayé lẹ̀ àmọ́ à lè gbàgbé bàbá iṣẹ́ tí bàbá ṣe lẹ̀ títí láéláé ni kékeré làwa náà ti ń gbọ́ bàbá adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbé àtúwọ́n wà pẹ̀lú ẹbí wọn lẹ́nìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìkànnà onílù bàbá Lagundoye olóògbé àyàn Musa Fasasi tó yẹ kí káàkiri àgbáńlá ayé lẹ ti gbádùn wọn nífọ̀rọ̀wérọ̀ wá jẹ́ ká mọ̀ wípé ẹ̀ ń sọ wípé ẹ sì fẹ́ tún mọ̀ ẹ tún fẹ́ gbọ́ nípa bàbá olóògbé Dr. Lagundoye ẹ fẹ́ gbọ́ sí náà adẹ̀wọ̀ pé iṣẹ́ ti wá ní láti máa lọ káàkiri nǹkan tẹ́ bá fẹ́ la máa ṣe fún yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ sísítà wa Bukola ọ̀hún náà lọ ṣètò bí a ṣe wà pẹ̀lú àwọn màámi méjì báyìí bẹ́ẹ̀ ṣe rí wọ̀nyí àwọn ìyàwó olóògbé ni a wà pẹ̀lú báyìí tẹ́ ń béèrè wọn pé ayé ẹgbẹ́ ọmọ mi wà ẹ jẹ́ ká rí wọn a fẹ́ nọ́mbà wọn mo ti wà pẹ̀lú wọn báyìí a bá wọn ṣe fọ̀rọ̀wérọ̀ lé ẹ̀kúnrẹ́rẹ́ torí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ nìyẹn mo ti wà pẹ̀lú wọn báyìí màámi ẹ pẹ̀lẹ́ mà ẹ jẹ́ bá mi kí gbogbo ará ilé kẹ́ bá mi dárò kan fún wàrà lé tán wò yín mà. ẹ káàsán tó láti wà lọ́sàn-án báyìí orúkọ mi ni Caroline Muibatu Owomoyela ìyàwó Dr. Lagundoye tó dolóògbé. Màámi ẹ pẹ̀lẹ́ mà ẹ bá mi dárò kan fún gbogbo ará ilé tán wò yín mà. ẹ káàsán èmi ni Folashade Lagundoye-Owomoyela. Kò ní bàjẹ́ màámi àwọn káàkiri àgbára yìí lọ́ọ́ ti ní káwá sọ́dọ̀ yín lé ní wọ́n náà fẹ́ gbóhùn yín wọ́n náà wọ́n bọ́ọ̀hún tẹ̀lé wà bá ṣe wà yọ́n náà fẹ́ fara nù yín torí wọ́n nífẹ̀ẹ́ ọkọ yín wọ́n nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ ní ká jọ ká gbé yín wá àwọn míì tún ní ká gbàgbó yín gan kọ́ wọ́n tún ń pè yín màámi kò ní bọ́ ní ṣókí ẹ jẹ́ ká mú díẹ̀díẹ̀ torí bá a ṣe máa ń ṣe lérò àtàgbàgbà lélẹ́yìn mà kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín màámi ọmọ bó gangan ni yín mo fẹ́ mọ mo dẹ̀ fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kékeré yín mà ní ṣókí mà. ọmọ ìlú Ọ̀wọ̀ ni mí l'Ondo State. Ibo ni agboolé yín gangan ní ìlú Ọ̀wọ̀? ilé ọjọ́mọ ní Ọ̀wọ̀ apá ilé ìyá ni dẹni ilé bàbá ó sápá mi lórí ọmọlé balógun Adéọlá. Màmí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ màmá máa béèrè lọ́wọ́ ẹ̀yin náà ọmọ bó gangan ní kọ́ńrà alẹ́ tán wọ̀ ẹ tún bá mi kí àwọn ará alẹ́ ní èdè wọn gọ́gọ́ mọ̀ pé ọmọ gangan ló wà pẹ̀lú wọn. ẹ̀yẹn káàsán òun ràgọ́ gidi ọmọ ìlú Ọ̀wọ̀ ni mí ìyá mi ìpele after Ọ̀wọ̀ bàbá mi ọmọ Ọ̀wọ̀ ni nílé Alhaji Chief Imam Alhaji Lagundoye ọ̀rà. ọmọ Chief Imam ní báwo ló ṣe wá gbà kó dípẹ́ wá fẹ́ kọ́ gbà kẹfẹ́ Dr. Lagundoye. bàbá mi jẹ́ nìkan àpọ̀ 40 something ni wá mi fẹ́ dà lọ́mọ bàbá mi chief engineer construction ni bàbá tó bí mi lọ́mọ wọ́n ti dolóògbé ń sìn so àwọn ọmọ wọn pọ̀ so wọ́n sọ pé
kéèyàn fẹ́ muslim àbí kó fẹ́ christian nǹkan tó bá ti wù ẹ́ ni òun làwọn náà tẹ̀lé bẹ́ẹ̀ ni sà. màmí ṣé ọmọ Ọ̀wọ̀ ni ọmọ Ọ̀wọ̀ náà ṣé àdéhùn tí bàbá ṣe ní kí Ọ̀wọ̀ ní gbogbo ìyàwó wọn tó fẹ́ ni mí mọ́ ó sì kù kọ́ ni mọ́ mi wá kan ẹ bá mi sọ sí. Èkìtì nìyẹn Ìdó Fábọ́rọ̀ Fúnkẹ́ Owomoyela ọmọ Èkìtì ní Ìdó Fábọ́rọ̀ lẹ́kìtì. màmí báwo lè kékeré yẹn bá mi sọ díẹ̀ nípa kékeré yín mà bó ṣe di pé ẹ dàgbà ṣé Ọ̀wọ̀ náà lẹ ti lò ní àwọn méjì mẹ́ta tẹ́ bá fẹ́ sọ fún ẹ bẹ́ ṣe bẹ̀rẹ̀. Ìbàdàn ni mo ti ṣe kékeré ni mo lè sọ pé mo ti ṣe kékeré lẹ́yìn ìgbà tí mo kàwé tán lọ́wọ́ mo wá sí Ìbàdàn mo lọ secondary school ní Ìbàdàn mo ṣiṣẹ́ ní Daily Sketch ní Ìbàdàn Sketch Publishing Company Limited ní Ìbàdàn fún bí ọdún 6 kan. So along the line ni mi àti Orlando pàdé. ṣé Ìbàdàn lẹ ti pàdé. Ìbàdàn láti pàdé. àbọ̀nbẹ̀ màmí ń fẹ́ mọ bẹ ṣe kékeré yín mà ṣé Ọ̀wọ̀ náà lẹ ti lò kó tó di pé ẹ wá sẹ́kọ̀ọ́ ni. Ọ̀wọ̀ ni mo ti ṣe kékeré kan máa lọ lídé lọ́ba líndé lẹ́kọ̀ọ́ ni lọ́dọ̀ ọmọ ìyá mi. so bàbá olóògbé ládọ̀wọ̀ náà ló ṣe pàtẹ́yìn náà fi di ará Èkó báyìí. no ok ká sọ bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀ so Ọ̀wọ̀ náà ni mo ti lọ school ni mo ti lọ primary school ni mo ti lọ high school school site ni mo kà. àṣemà màmí ẹni Ìbàdàn lẹ ti pàdé olóògbé Dr. Orlando Owoh mo fẹ́ mọ bí àsìkò yẹn ṣe rí ṣé àsìkò yẹn ṣé wọ́n ti lórúkọ ń gbà yẹn àti pé kí ni nǹkan tó mú yín sọ pé olórin torí bó ti ń sọ ń gbà yẹn wọn náà wọn olórin kò tẹ̀ ń ṣe tó ń súnmọ́ ń gbà yẹn báwo ló ṣe wáyé mà kàn ara alẹ́ tí ò tí mọ̀ náà lè mọ̀ mọ́. Gẹ́gẹ́ bí níṣọ̀ iṣẹ́ wọn torí bàbá tèmi náà Muslim paraku ni imam làwọn náà ẹ mọ̀ àwọn òbí wọ́n gbàgbọ́ nù pé ọmọ mi kó fẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn bẹ̀tà kọ́lé oníkálukú ti dúró wọn ò fara mọ́ pé kí n fẹ́ bẹ̀tà at the end of the day kò sí nǹkan tó ń lè ṣe wọn láti fara mọ́ náà. ṣé nígbà tẹ̀yìn pàdé yín o máa wò pé olórin àti bá fẹ́ kóyàwó jọ nǹkan kàwé kí ni nǹkan tó mú tẹ́mi náà fún gbà ń pé ẹ fẹ́ di pé ẹ dìyàwó wọn gbà. ẹ mọ̀ pé ọmọdé ẹ̀ ń tẹ́ ìhùwàsí ẹ̀ ó fa ìfẹ́ ẹ mọ̀ ọkùnrin tó bá nífẹ̀ẹ́ tó dẹ̀ jó lóòótọ́ ó máa sọ fún un pé báyìí ni ó ti níyàwó kémi náà tó fẹ́ so ó jó lóòótọ́ so kò. Folashade mo ń bọ̀ lọ́dọ̀ tí yín náà torí mọ̀ pé yín ti yín pé màmá pọ̀ ń bẹ̀ dáadáa kí ló yẹ tẹ́ gbà láti fẹ́ Dr. Orlando kò dẹ́n ṣe pé bóyá pé wọ́n ti ná àwọn èèyàn tí wọ́n wà lẹ́gbàá yẹn mo fẹ́ mọ̀. ìwà wọn náà ni bí àwọn náà ṣe sọ wọ́n jẹ́ nìkan tó máa nífẹ̀ẹ́ èèyàn so tán bá ti wálé wa báyìí gbogbo àwọn ọmọ nílé wa mọ̀rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àtàwọn ọ̀rẹ́ mi torí mo wà ní school ó dà pé mo ṣe parí school à ń ṣe wáìkì lọ́wọ́ àbí àlọ́ pátì ni so àwọn MPN nígbà yẹn ṣẹmọ̀ kan máa ṣe pátì wọ́n wá ṣe ní hòtẹ́ẹ̀lì kan làwọn àtàwọn ọ̀rẹ́ wa náà bá wí pé a bá ṣeré lọ bẹ̀rẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn ibẹ̀ láti bẹ́ẹ̀ ni láti múra kó tó di pé wọ́n wá mi wálé bí eré náà ni so. àdúpẹ́ lọ́lọ́ màmí olórin ni wọ́n mo fẹ́ kẹ́ kọ́kọ́ bá mi sọ nígbà tẹ́ kọ́kọ́ fẹ́ wọn yẹn báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe rí sẹ́mọ̀ olórin wọn ń gbélé ògbà yẹn dẹ̀ ń ṣe patí òru nǹkan fọ́wọ́n tó ń wò yín lé náà tọ́wọ́n náà fẹ́ rí nǹkan 2 mẹ́ta dìmú báwo ni ìbẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn báwo ló ṣe rí tẹ́ jẹ́ pé olórin ńlá àti pé gbà yẹn ṣé orúkọ wọn ó ti tàn káàkiri àgbáńlá yín gbà yẹn. orúkọ wọn ti wà nǹkan kan tí mo kàn ṣàkíyèsí ńgbà yẹn pé tán bá wá mi wá tán bá páàkì mọ́tò síta mọ́tò tí wọ́n kọrúkọ sí lára àwọn èèyàn máa ṣòro bọ́ mọ́tò máa wò pé kí ni ìtumọ̀ ẹ̀ torí kò mí mọ ìtumọ̀ ẹ̀ so mo wá rí pé èèyàn kan tó ṣe. ẹ̀yin tẹ́ fi yẹn bá wọn tẹ́ lókè tó rọ́jò lókè kí ló kàn ẹ mọ̀ kọ́ ọmọdé sì ni mí òun náà ọmọdé ni lákòókò tiẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ojú mi lọ dáadáa ẹ mọ̀ pé àwọn ọmọdé gbà yẹn ẹni tí ò ní ju bí ọdún 2 mẹ́ta tí ò ní fi bí ọdún 2 mẹ́ta ju wà lọ la máa like tá a lọ máa ṣe ìfẹ́ báírò ní ànígbà yẹn ìfẹ́ báírò ìfẹ́ I love you òun jó lóòótọ́ ó máa sòótọ́ bí lóun ṣe rí kò ń ṣe oní. báwo lẹ ṣe wá di pé torí káàkiri ìgbà tó di pé wọlé wọn ènìwọ̀n ní sunlé ọ̀túnla báwo lẹ ṣe báwo ni.
èèyàn máa cope nature iṣẹ́ ìgbà míì à ń tẹ̀lé lọ ó allow káwa ìyàwó jáde ká tẹ̀lé òun lọ even gbàtà wá pọ̀ pàápàá ó allow kí ìyàwó tẹ̀lé òun lọ torí ó ti wá rí i pé kéèyàn kóbìnrin jọ kò dáa so fẹ́ ìyàwó ẹ̀ ó ń gbìyànjú láti adjust. màmá mi ṣé ìgbà tí ó di kọ́ fẹ́yìn yẹn báwo ló ṣe rí lára iṣẹ́ yìí náà ń tẹ̀lé wọn káàkiri gẹ́gẹ́ bí ìyàwó olókìkí Dr. Lagundoye. máa ń tẹ̀lé wọn káàkiri iṣẹ́ mọ̀ àwọn ọmọ ìyá mi second to the last born ìyá mi ni mí àwọn mẹ́jọ dẹ̀ ni bẹ́ẹ̀ tí mo lábúrò kan so àwọn ẹ̀gbọ́n mi gbogbo àwọn ọmọ ìyá wa ọkùnrin bíi mẹ́rin abroad náà wà ṣẹ́ mọ́ wọ́n plan pé kí wọ́n á join wọn lọ́hùn ìyẹn ṣàtúndá wàhálà alẹ́bẹ̀ tí ṣẹ́ mọ́ obìnrin ọmọdé so kò sí wàhálà ṣẹ́ mọ́ a máa ń tẹ̀lé wọn káàkiri kò sí pátí wọ́n máa ń bẹ̀ mí wọ́n tiẹ̀ máa ń bẹ̀ mí lẹ̀ ni wọ́n lè sọ fún wọn pé kí wọ́n sọ fún mi kí n jù kán bẹ̀ mí mo lè ní mi lọ wọ́n lè ní so à ń travel à ń lọ anywhere a máa ń jọ lọ. ìfọwọ́rọ́wọ́ tá a ṣe pẹ̀lú Musa náà sọ pé ó ní travelling kan tó wọ́n travel àbí mọ̀bí tọ́nà lọ ní ẹ̀yìn lẹ tẹ̀lé wọn lẹ́jọ́ lọ àbí ṣé mọ́mì ni ó ní kan tọ́ lọ tọ́ ní ìkànnà ìyàwó bàbá náà tẹ̀lé wọn travel out nígbà yẹn tó sọ mi wàá mẹ́rin tó jẹ́ nu ẹ̀yìn. àjọ káàkiri bẹ̀ wọ́n fún èmi ò tẹ̀lé wọn lọ tẹ̀lé wọn lọ wọn fún ìyàwó wọn fáwọn ọṣẹ mọ kò ń ṣe nǹkan téèyàn lè máa sọ wọn fáwọn èèyàn kan wọn fẹ́yàn kan bí àwọn dáńsà nǹkankan ṣẹ mọ òyìnbó dẹ̀ mọ dáńsà yàtọ̀ sẹ́ni tí ò ń ṣe dáńsà. ẹ ṣe màmí mo fẹ́ gbé yín padà sẹ́yìn díẹ̀ àsìkò tí ẹ̀ ń sọ pé òkìkí bàbá kan yìí tí nígbà yẹn fọ́wọ́n tí wọ́n mọ̀ náà ẹ jẹ́ bá mi dárúkọ àwọn olórin tó jẹ́ ọ̀rẹ́ bàbá ń gbà yẹn náà jálà tó lè jẹ́ oníjùjú onífújì nkankan tó dẹ̀ yín mọ̀ ẹ bá mi dárúkọ àwọn olórin tí wọ́n jọ̀wọ́n ọ̀rẹ́ bàbá ní àsìkò tá à ń sọ yìí mà. ṣé mo máa rántí wọn mọ́ báyìí torí àwọn kan ti kú irú àwọn Olúfẹ́mi Àjàsá ìyẹn ti kú mi lè rántí ìgbà tí bàbá ike dá èrò wà láyé àwọn jù lọ bẹ̀tẹ̀ àwọn aránṣẹ́ wọn kì í wọn ṣe gbogbo wọn dá sí ra wọn àti bàbá òbí bó tilẹ̀ jẹ́ pé wọn àti bàbá òbí ò fi bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ kan wọ́n jọ wà Sunny Adé gbogbo wọn bẹ́ẹ̀. wọ́n mi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó di pé ọkọ yín tó ti dolóògbé ń sì di pé wọ́n lọ wá di pé wọ́n di èrò kirikiri mọ́ alágbọ̀n nǹkan rẹ́kọ̀dì yẹn títí dọ̀la káàkiri ayé èmi fúnra mi mo sì máa ń gbádùn ẹ̀ tó jẹ́ experience yẹn mo dẹ̀ gbọ́dọ̀ pé ìgbà yẹn náà yín gan náà tẹ̀ tún tẹ̀lé wọn gan lọ ní ṣókímà báwo ni ìgbà yẹn báwo ló ṣe rí torí ìrírí lágidi tọ́wọ́n ará alẹ́ tán wò náà tọ́wọ́n náà lè rí nǹkan dìmú náà ni mà ẹ bá mi sọ bó ṣe jẹ́ mà. nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní ṣàì ṣẹlẹ̀ wọ́n wálé wọ́n wá kó wa lọ àwa méjì ìyàwó mi kan Fúnkẹ́ ọmọ Èkìtì yẹn Fúnkẹ́ Owomoyela wọ́n wá kó wa lọ kò sí experience kankan ìrírí ayé ni ṣàmùkú kì í ti ní sísí kó ti nípa èèyàn tún máa gbọ́n sí i. àmọ́gbà tí wọ́n wá lọ tọ́ dé wọ́n wá wò pé èèyàn tó nírìírí yẹn ó lè dé kó di pé ó tẹ̀ tí wọ́n wá gbé rẹ́kọ̀dì ládẹ́kọ̀dì yẹn kó tún wá fẹ́ kí ló níbo ni energy yẹn ti wá níbo ni tọ́hún wo pé mo ti lọ jẹ́ nǹkan. ẹ mọ̀ kì í ṣòwò nìkan ló máa kọ́kọ́ lọ kirikiri àìmọye irú Fẹlá so kò jẹ́ bàbá èèyàn máa wò pé ó ṣẹlẹ̀ náà kò sí nǹkan tí wọ́n lè ṣe sí. nígbà tó di kí bàbá lọ kirikiri yẹn ẹ̀yin ò tẹ̀lé wọn dà ilé lẹ́yìn wà ń gbà yẹn báwo ló ṣe bó ṣe rí lára yín torí gbà tí mo ṣèwádìí ẹ ní àwọn ọlọ́pàá kankan ń sọ ń gbà yẹn gan kà kí ni ìwọ yìí sì ń ṣe pẹ̀lú kíní fi bàbá yìí lẹ́ẹ̀kan máa ṣe pé kíní mo fẹ́ mọ bí gbà yẹn bó ṣe rí lára yín kẹjẹ́ kan ara ilé náà kọ́ ní kọ̀kọ́ dìímú bẹ́ẹ̀ mọ́. ṣé mọ̀ gbà tí àwọn ọlọ́pàá wá ń jọ yẹn wọ́n lọ sí yàrá ọ̀dọ̀ tèmi wọ́n wá ń sọ fún mi pé táwọn bá ti kó wọn lọ́sìn kémi sá lọ pé mi ọmọ kékeré tí mo fún ìbá kí ni wọ́n á ṣe láàrin wọn bí pé tí wọ́n bá ti gbé wọn lọ́sìn kí kẹ́rù mi kí n sá lọ bẹ́ẹ̀ ṣẹ́ mọ̀ èmi ni kọ́dẹ̀ ló kù ńlé èmi ni máa lọ alágbọ̀n mi ni máa lọ Ìkòyí èmi ni máa lọ sọ́dọ̀ wọn ní yes so everyday dẹ̀ ni a máa ń gbóúnjẹ lọ sí Ìkòyí àti alágbọ̀n ọ̀dọ̀ àwọn ìyáálé mi nìkan ni a kì í lọ ẹ mọ̀ pé ó máa ń níjọ́
tó visit dé tó máa ṣe tó máa àlá èèyàn láti rí wọn bẹ̀tẹ̀ ọ̀dọ̀ àwọn Orlando alágbọ̀n èèyàn gbọ́dọ̀ gbóúnjẹ lọ ní everyday so èmi dẹ̀ ní yes. ó tó bí ọ̀dẹ̀ tó ṣù oṣù mélòó kan tí wọ́n. àṣé kò tọ́dún kan ó fẹ́ tọ́dún kan lẹ́yìn ìyáálé wa kan náà ó ti dolóògbé ń sìn òun ló bí Ráìsí àti Kúnlé ìyẹn náà wà ń bí ngbà yẹn bẹ̀tẹ̀ ẹ̀kọ̀ọ̀kan náà àjọ máa ń lọ sálàgbọ̀n àtẹ̀lé wa lọ àjọ gbé mọ́tò. sálàgbọ̀n ló ti kàn ní torí kó fi dárúkọ yín náà ní pé Folashade. orin tó ń release nígbà tó ń fi dé alágbọ̀n náà ti ń ẹ mọ̀ pé náà tí wọ́n kọ́ bẹ̀ tí wọ́n ti lórin àìmọye orin kò tó di pé wọ́n fi wọ́n lẹ̀ yẹn. ẹ ṣe màámi wọ́n nígbà tí bàbá wà láyé ń pé inú ibi ń pé yàn ń ṣènáwó lójoojúmọ́ ni wọ́n ní iná dídá ni wọ́n ní lílọ bíbọ̀ ni wọ́n ẹ bá mi sọ díẹ̀ bóyá àkàn ń gbọ́ ni bóyá kò ṣòótọ́ ẹ bá mi sọ bó ṣe rí mà. ẹ mọ̀ torí pé òun gan fúnra rẹ̀ jẹ́ ní tó lawọ́ èrò máa wọ́ lọ wọ́ bọ̀ ẹni tó fẹ́ràn lọ́wọ́ ẹni tó ṣe nǹkan kan gbogbo àwọn èèyàn ló dẹ̀ṣà wọ́n ṣe àdéhùn pé ìgbà tó kú tán pé àwọn náà gbìyànjú fún wa ṣùgbọ́n títí dọ̀la àti ìrìyàn kankan bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ló ń bọ̀ wá. màámi ẹ bá mi dá sí nǹkan tí màmá sọ nígbà tí bàbá wà láyé níbẹ̀ ṣe ń gbá màlà omi àmàlà náà lẹ́ ń gbé omi ẹ̀bà lẹ́ ń gbé rẹ̀ sì dá ní nǹkan kan ó wá dàbí pé bí màmá ṣe wá sọ iná ẹ bá mi dá sọ̀rọ̀ ẹ̀ ń wò yín káàkiri àgbáńlá yín mà. nǹkan tí màmá sọ òótọ́ ni ṣe mọ̀ pé òkú Orlando dá wàhálà alẹ̀ nígbà tí wọ́n ní wọ́n gbé lọ wọlé wọ́n gbé ohun tí bàbá dẹ̀ fi ilẹ̀ everybody tẹ̀lé torí pé ó sọ ó tún fẹ́ pèsè so oníkálukú dẹ̀ ń yẹrí ẹ̀ pé torí pé èpè ti tẹ̀lé so gbogbo wàhálà wọn yẹn gbogbo àwọn tó tiẹ̀ yẹ kó tún ràn yàn lọ́wọ́ gan wọ́n á tún block èèyàn pé wọn torí pé wọn gbókù wá yẹn so ààrẹ anybody rú àwọn onílọ́lá everybody mi ìṣàfẹ́ máa dárúkọ wọ́n pọ̀ tó yẹ pé ta believe pé wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá abílẹ̀ ṣe wà bóyá wọ́n renovate làbí wọ́n ṣe ẹni tí nobody kò sí ọ̀kọ̀ọ̀kan àfọlọ́hún so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe màámi báwo wá ní àwọn ọmọ torí mọ̀ pé bàbá fi hàn ọmọ púpọ̀ lọ́tún lọ́sì torí àtúngbọ̀dọ̀ mẹ́nubọ̀ náà báwo lọ wọn ẹ ti ní àwọn èèyàn dúró àmọ́ Ọlọ́run wà pẹ̀lú yín fún ara yẹ báwo lọ ràn wọn ọmọdé lọ́tún lọ́sì ẹ bá tún jẹ́ kàn ara lé mọ̀. n tó ṣẹlẹ̀ ni pé lọ́mọ tó ń lọ skul mọ̀ ìyẹn ló ń gbà so mo lè sọ pé Ọlọ́run ló ń bá wa gbẹ́rù wa ṣàmùgbà tí ó bá sí ràn lọ́wọ́ láti ibì kankan kò sí ràn lọ́wọ́ láti ibì kankan bẹ̀ tọ́pẹ́ ní fÓlúwa àwọn ọmọ wa ti lọ síbi gíga èmi tí mò ń sọ̀rọ̀ ọmọ mi wà l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ Bukky tẹ́ ẹ mọ̀ London ló lọ bímọ sí ó bí ìbejì kọ́lọ́n bá wò kọ́lọ́n dá wọn sí so ìkẹta tiwa náà tí ò sí nílé tí ò sí láàrin wa ń sìn ọmọ ẹ̀ wà l'Amẹ́ríkà ìyẹn Fèyíkẹ́mi Owomoyela sọ ọpẹ́ ní fÓlúwa sọ Ọlọ́run ti ṣètò oníkálukú fún ẹ̀mí gúngún àtàlàáfíà là ń tọrọ ká fi lè lo ilé ayé wa. màámi gbogbo àwọn rẹ́kọ̀dì iṣẹ́ tí bàbá ṣe pọ̀ gbogbo àwọn iṣẹ́ tó ṣe ìpò ṣì ń ta títí dọ̀la ṣé kò sàn ẹ̀ rán wọn kọ́kọ́ lẹ́nu yẹn náà ni tó di pé ó ń kó wọn ńláńlá fún yín mà. mo fún wọn kọ́bọ̀ rọ́pọ̀ lórí yẹn àwọn ọmọ mi ló lè fèsì sí yẹn because àwọn ló máa. mọ́mí báwo nìyẹn ṣe jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe ni máa gba royalty nǹkan kan èmi gan ṣì ń ra rẹ́kọ̀dì bàbá. àárín nǹkan kan gbà àárín nǹkan kan bí mo ṣe ń sọ yìí ìgbà kan bàbá kan wà bàbá Gasola àwọn ní rẹ́kọ̀ àwọn ní Ṣàánú Olúngbà yẹn wọ́n ń ta ṣẹ́mọ̀ kí bàbá yẹn tó kú gbogbo nǹkan ti yí bírí wọn rí nǹkan kan fún wa mọ́ gbà tí bàbá dẹ̀ kú náà kò sí nǹkan kan mọ́ àbí gbogbo ilé wọn fún wa ní 30,000 lọ́dún kan ni o tèmi gan lè fi tọrẹ so kí ni ká bẹ́ẹ̀ kò sí nǹkan kan kò sí tọ́lọ́run ò lè ṣe o bóyá Ọlọ́run lè bá wa ṣètò ẹ̀ ká máa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan. ìyẹn ni agbára dé ọmọ màmá là ń bá ṣe ìfọ̀rọ̀wérọ̀ ẹ̀yin náà rí i pé ó pọ̀
nínú màámi àmọ́ kọ̀ ra ń mu díẹ̀ nítorí mélòó ló fẹ́ sọ àmọ́ mo mọ̀ pé inú ẹ̀yin ará ilé náà ní ìtẹ́ ti rí wọ̀nyí náà ń pé wọ́n wà láàyè wọ́n wà láàyè ẹ kàn sí wọn ní ìta náà bá máa ṣe kẹfì múnú wọn dùn gẹ́gẹ́ bí ọkọ wọn bọ́wọn náà ń ṣe mú inú wa dùn tọ́dẹ̀ ṣe ń mu dúró dì sí mọ̀kọ́ àná múnú wọn dùn màámi kí tó jẹ́ kẹmọ́lá bá mi kí àwọn ará ilé bóyá àwọn ẹbí yín àwọn àbúrò nǹkan tẹ́fẹ́ bá mi kí wọn bó ṣe ń wò yín wá. mo kí gbogbo ará ilé mo kí gbogbo àwọn fans Orlando Owoh náà torí àwọn kan wọn ò gbàgbé wa bẹ̀sẹ̀ ọlọ́run ò kàn bó ṣe yẹ kó ń ṣe wọn ò lágbára ni mo mọ̀ pé ká nínú àwọn tí ò gbàgbé wa tí ò fi wálẹ̀ tó máa ń béèrè wa yẹn ká ní wọ́n ní kálágbára wà wọ́n bá ṣe ti yé yín so mo kí gbogbo wọn mo dẹ̀ kí àwọn ará Owoh náà ṣe mọ̀ pé ìyá Orlando kú báyìí ìní ní 8 days ẹ̀gọ́ kọ́lọ́ bá ọmọ ọjọ́ kọ́lọ́ fọ̀run kẹ́ wọn kọ́lọ́ dẹ̀ bo gbogbo àwọn ọmọ wọn náà láṣìírí láti lè sí òkú ìyá bàbá wọn àti gbogbo wa náà ká wà láàyè kó má fẹ́ ní kọ̀kọ̀ ṣàwátì inú wa. Màámi ẹ bá mi kàn ara lé ẹ kò sí bẹ́ẹ̀ ń ṣe ní kẹ́bí dẹ́yìn ṣe ní kẹ́ ara ẹbí ṣáà wà àwọn ọmọ wà ẹ bá mi kí ọ̀wọ̀n yẹn kẹtún bá mi bí gẹ́gẹ́ bí àwọn ìyàwó náà bá mi. mo kí gbogbo àwọn ará ilé mi gbogbo àwọn ẹbí mi àwọn tó ń ṣèrànlọ́wọ́ fún mi mo kí wọn mo wá kí gbogbo àwọn fans Orlando pàápàá àwọn tó sì nífẹ̀ẹ́ títí dìsìn dé ojú ikú wọ́n sì ń fẹ́ràn sọ ọpẹ́ ní f'Olúwa Ọlọ́run ló fìfẹ́ wọn sí wọn lọ́kàn ló wá ṣe. ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi àwọn ọmọ bàbá mi àwọn ẹbí mi ọmọ ìyá mi pé wọ́n ṣe wọ́n kó àròtì ọlá wọn lára mi ọlá wọn ò dẹ̀ ní bọ́ kúrò lórí mi gba mo pé sí mi fẹ́ máa sọ yẹn ni wọ́n gbé jíjìpù yẹn wá bẹ̀sì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí mi wọn ò jẹ́ kí n màlà gbogbo wọn dúró olówó oúnjẹ oníkan tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n máa dìde gbogbo wọn máa rálé ràn dèmí kọ́ lọ́n bá mi fún wọn lẹ́mìí gbogbo àtàlàáfíà káwọn náà máa rí ṣe kó má tàjò gbé ṣáájú àwọn tó wà lóyìnbó àwọn tó dẹ̀ wà Nàìjíríà náà kọ́ lọ́n máa bá mi fi ẹ̀ṣọ́ gbogbo wọn ẹ ṣé. ẹ ṣé màámi kí tó jẹ́ kẹ́ máa lọ ẹ bá mi pe aago yín fún àwọn tí wọ́n ní ká wá bá yín nọ́mbà yín kí ẹ bá mi pè fún àwọn ará ilé tán wò yín tó bá fẹ́ kàn sí yín ẹ bá mi pàgọ́ yín. 080-371-99925 080-371-99925. káyìn tó pe aago yín mà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ara tí mo gbà tó tẹ̀ pé mò ń bọ̀ lọ́dọ̀ yín sọ pé wọ́n fẹ́ bèrè ń pé kí ló dé tí ẹ̀ ń ṣe lọ wá ọkọ mi ìfẹ́ ńgbà tó di pé ọkọ yín ṣolóògbé ń pé kò ń ṣe kí bóyá ẹ ti darúgbó kátàmọ̀ kí màmá ń pé màmá àti bàbá tí wọ́n ti lọ́ra wọn gbó dáadáa ń pé báwo ni ti ṣe jẹ́ mo tẹ̀ ti fẹ́ gbàgbé mo ṣe ń bèrè lọ́wọ́ yín kí ló dé àbí ṣe bàbá ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́yàn mi tí. wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ éèjì nígbà mi àti pé ilé ayé ṣe mọ̀ mú ọmọ tutù fún mi láti bí so ọmọ tí èèyàn ò rí bí nígbà tó wà ní kékeré ṣe ọ̀dà sàn tí bá lọ bí mi Ọlọ́run wá tún lọ ṣe ọmọ mi bí ìbejì ọkùnrin méjì búkì kí ni mo tún wá ń wá lọ́dọ̀ Ọlọ́run ṣe mọ̀ èèyàn kan máa ṣe fàájì àtúwọlé náà àwọn àlè ẹ̀ náà ni ṣe mọ̀ pé kéèyàn wá lọ rí márì yẹn mo pé 60 February ni mo ṣe 61 so ẹjọ́ kí ló tún kù fẹ́yìn bàbá wa báyìí aláàánú wa àwọn olólùfẹ́ Orlando àtàwọn ẹbí wa ọlá wọn náà la fi mú kọ́lá wọn má bọ́ kúrò lórí wa. màámi nígbà tí bàbá fayé lẹ̀ oríṣiríṣi orí. bí àwọn ẹbí Orlando kan náà bí àbúrò Orlando òun náà ló gbé wọn lọ Amẹ́ríkà ó gbìyànjú bẹ̀tí kọ́lọ́ bá wa san rẹ̀ fún àfẹ́ dárúkọ ẹ̀ tó yẹ dábàá dárúkọ wọn lá dárúkọ kan kọ́lọ́ bá wa dúró tì l'Amẹ́ríkà kókó rèé kó délé gbogbo wọn náà wọn má tàjò gbé sájò àti gbogbo àwọn ọmọ Orlando tó wà lọ́hùn náà àti obìnrin àtọkùnrin àtàwọn tó wà ń bí náà wọn má ṣèrò ayọ̀ tán fi lọ ayọ̀ náà nìkan fi padà kọ́n dẹ̀ bá wa náà ná ayọ̀ àti àlàáfíà. kó tó di pé mo jẹ́ kẹ́ máa lọ mọ́ mi nígbà tí wọ́n di pé wọ́n ṣaláìsí yẹn ṣé ó rẹ̀ wọ́n gan ni àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ àwọn kan sọ pé ẹ bá ní ṣókí ẹ bá mi sọ torí ó wúlò fáwọn ará ilé ká lè dì í tó jò tọ̀rọ̀ ká lè dì í mú mà ẹjọ́ mà. ó rẹ̀ wọ́n bọ́ gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ béèrè àwọn ò pé nǹkan tí
kò ní pẹ́ tó yẹn torí àwọn governors dìde ńgbà yẹn wọn ò fẹ́ but àkọọ́lẹ̀ ti dúró torí àwọn dókítà kan wọ́n wá gbé wọn pé àwọn ìjọba wọn ò jẹ́ ká ná kọ́bọ̀ pé kò gbọ́dọ̀ kú ṣùgbọ́n rírò ní ti èèyàn ṣiṣẹ́ ní tọ́lọ́ ìgbà tó lọ́jọ́ bá ti dé kò sí nǹkan tí wọ́n lè ṣe sí. ṣùgbọ́n màmí fọwọ́n náà tó ń wò yín dínà bá mi pé aago yín wọ́n fẹ́ gbóhùn yín wọ́n fẹ́ kàn sí tó jẹ́ wọn fans káàkiri àgbáńláyé nọ́mbà wo ni wọ́n lè pè yín sí mọ́. 08033067231 08033067231. ẹ ṣe mà màmí bá mi dágbére fún àwọn èèyàn pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ ṣé o ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ kọ́lọ́ má fi kú yà wá. Màmí ẹ̀yin náà bá mi sọ pé ó tún di láìpẹ́ láì jìnnà ẹ̀yin kó dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dọjọ́ mi ó dọjọ́ rẹ̀ ẹ ṣé o Ọlọ́run wà pẹ̀lú yín o ẹ kú fẹ́ o. ẹ ṣe mà àwọn màmá wa rè àwọn màmá wa àwọn ìyàwó legendary àwọn ìyàwó olóògbé Dr. Lagundoye ni ní ṣókí ni a fi ṣe léyìí láti fi ṣèrántí ọkàn wọn náà ni ẹ̀dẹ̀ ti gbọ́ látẹnu wọn gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀rọ̀ pọ̀ bọ̀ èyí tó yẹ ká dìmú táwọn màmí sanbi náà ni pé àwọn ò rẹ́ni tó dúró ti wọn ń pé gbà tí bàbá wà láyé ni gbogbo ẹ̀ ń ṣe wìtì wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀wọ̀tọ̀ ń pé gbà tí bàbá ti lọ kò séyàn kankan o kò dẹ̀ tí pẹ́ jù mọ̀ pé bá ti ń ṣe lórí nígbà tí ń bí ẹ ti nágo wọn ẹ pè wọ́n ìyá kẹjá kọ́ mọ̀ pé lórí nígbà tí ilẹ̀ ti wò wọ́n ẹ fi kọ́ ránṣẹ́ sí wọn kẹ́ múnú wọn dùn gbogbo àṣì ń gbọ́ rẹ́kọ̀dì bàbá ní wọn á dùn sí táà náà bá múnú wọn dùn kò bàjẹ́ mo dàn kí bí ṣe sọ yìí méjì rẹ̀ ṣe sọ yìí bó ṣe máa ń ṣẹlẹ̀ bó ṣe máa rí náà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọláwálé Tẹ̀mọ́ tájọ wà ń bì yìí náà pẹ̀lú Sunday Ayọ̀ Ọbaṣọ ilé bàbá láwa o nílùú Èkó náà ni láwa tí a ti rí ara wọn ìyá mi lọ́tún lọ́sì kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. Èmi ni Mahmood Musa ọmọ alájọ ọ̀nà ló tí wọ́n mọ̀ ní àdúgbò Owomoyela baba Sule ọlọ́kọ̀lẹ̀. Mo wá kí àwọn ìyá mi nínú ilé nípa màmá tó padà sí ọ̀dọ̀ Olúwa ni mo wá rí pé nǹkan lọ lọ́wọ́ níbí. Gẹ́gẹ́ bí fans Dr. Lagundoye èèyàn gidi ni bẹ́ẹ̀ mi ṣe mọ̀ bẹ́ẹ̀ ni bí gbogbo àgbáyé ṣe mọ̀ kọ́ ló ń sọ̀rùn kẹ́ wọn ẹ̀yin màmá wọn àsìkò tí màmá lọ ẹ̀ ibi tí wọ́n kọjú sí kí bẹ́ẹ̀ dájú bí lọ àwa tí màmá dẹ̀ filẹ̀ Ọlọ́run jẹ́ ká máa rántí àwọn ìyàwó Lagundoye àwọn èèyàn gidi ni wọ́n ṣùgbọ́n lẹ́gbàá tí Lagundoye ti lọ gẹ́gẹ́ bí èmi máa wá yẹ̀ wọ́n wò mo máa bẹ̀ wọ́n wò but a fẹ́ kí àwọn èèyàn pàtàkì tí Lagundoye ṣeré fún tí wọ́n yọ̀ nígbà yẹn lọ kó máa rántí Lagundoye kú Lagundoye ṣì wà rẹ̀ èmi gangan ara Lagundoye ni torí èmi ní ọkọ̀ àwa ọlọ́kọlẹ̀ ọmọ alájọ ọ̀nà ló kò síbi tí dókítà bá ń lọ èmi pẹ̀lú ẹ̀ lájọ ń lọ ẹ ṣe gan-an. Owomoyela pàtí Dr. Lagundoye Kennery father Maegu of Korodu gbàtí Maegu lọ tán àwa gan mọ̀ lára torí tó bá kú tẹ́ǹkọ́bọ̀ lọ́wọ́ Lagundoye ó lè fún ẹni sísìn inú ẹ̀ mo mọ̀ ó ṣe fún mi gbogbo alaafin gbàtí Dr. Lagundoye kú inú a ò dùn ṣùgbọ́n ọlọ́jọ́ ti dé àwọn gọ́vnà wọn gbìyànjú kì í ṣowó wọn gbìyànjú ṣùgbọ́n ọlọ́jọ́ ti dé àlè màmá gan tó lọ ní ìjẹta yìí màmá ní kó ń lọ kí dókítà wà láyé ṣùgbọ́n kò ṣeé ṣe àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúgbò fi dọ́là gan àdúgbò ṣì ń fi Dr. Lagundoye torí ó ń ṣeré fún ọmọdé ó ń ṣeré fún àgbàlagbà ẹ ṣe gan inú kangaroo ni oh kangaroo as you beautiful also you find too much oh kangaroo bó ṣe kọ́ ni ṣé mo pé driver lè ní
èmi ò ní talent orin ṣùgbọ́n kò sí music ẹ̀ tí mi lè kọ ibẹ̀ náà ló tún kọ pé wájò wájò ibẹ̀ ló ti kì mí ọlọ́kọlẹ̀ ọkọ àwa bàbá súlè ọmọ wọn ní dá bí gángan ẹ ṣe ń dún lọ nìyẹn so mo máa ń gbádùn ẹ̀ so Dr. Owomoyela ìgẹ́ta sí bí òun náà ló kọ who no go know. Orlando ti sọ pé wàhálà ń bọ̀ ní Nàìjíríà ó ní iṣu dúdú ní wọn àgbàdo òṣèrà lóde ìgbà tó kọ orin yẹn gan-an a mọ̀ pé nǹkan kan máa wọ́n báyìí Dr. Kennery kọlọ́ ń fọrùn kẹ. èmi ni Mahmood Musa tí wọ́n ń pè ní alias name di MD General ọmọ Alhaji Onalo ọmọ wọn ní dá Kogi State.